ó yá nǹkan tó ṣe kó tó jókòó sórí iṣẹ́ yẹn kí ni ìtumọ̀ ẹ̀? Kò ní mínì jà, ní mínì. Ó wà fún gbogbo yín, kò ní mínì. Rárá o lè ní kò ní mí ni. Ó yẹ kó mọ̀ pé báwo lèmi ṣe mọ̀ pé ṣe nǹkan yẹn nísinsìnyí. Nínú nǹkan pé. Kí ni orúkọ ẹ? Michael Ifágbénga. Sọ̀rọ̀ sókè. Michael Ifágbénga. Ó tó bí ọmọ ọdún mélòó? 23 years. Oṣù ọdún wo? January ni. January kí ni? January 20. 20. Ọdún wo nìyẹn? Tó bá rántí báwo ṣe wá mọ̀ pé ti pé 23 years. 23 years. Ọdún wo ló ṣe 23 years ṣe fẹ́ ṣe náà bó ti ṣe tẹ́lẹ̀? Ó ṣe fẹ́ ṣe? Èló ló pé tẹ́lẹ̀? Ní January ọdún yìí? Ok 23 ló ń gbé lọ báyìí. Ilé ẹ̀kọ́ wo ló lọ? Kí ló pé? EAC. Kí ni fún mi ní EAC yẹn? Ṣé primary school àbí secondary school? Primary school. Ok secondary school wo ló lọ? Apá abo ló ń gbé? Ìsàlẹ̀ Toko nílé Òbè. Nílé Òbè. Ògbè. Báwo lọ̀rọ̀ ṣe wá ṣẹlẹ̀ tó jẹ́ òkè kéèsì àti ìsàlẹ̀ Toko báwo ló ṣe papọ̀? Tá bá fẹ́ gbé ọ̀kadà, tá bá fẹ́ ní à ń bọ̀ sí ní ilé, a máa pe ọ̀kadà pé à ń lọ sí ìsàlẹ̀ Toko ilé Òbè. Ilé tòbè tí nǹkan tẹ́lẹ̀ pa ń bọ̀ ńbẹ̀. Ilé ìjìnà sílẹ̀ ọ̀dọ̀ wa. Báwo ni òkè kéèsì tọ́rọ̀ tó ṣẹlẹ̀ yìí ti ṣẹlẹ̀ ọ̀rọ̀ pé wọ́n gé ọmọ lórí wọn gọmọ lórí báwo ló ṣe papọ̀ sí ilé Òbè? Ṣàdúgbò kan náà ni gbogbo ẹ ní? Ok òkè kéèsì àbí kílẹ̀ pé bẹ̀? Òkè kéèsì ilé Òbè. Ilé Òbè. Obìnrin tí ó bí ọmọ yìí kí lorúkọ ẹ̀? Wàsílà. Wàsílà kí ni? Wàsílàtù. Wàsílàtù kí ni? Ọmọ ìlú bo ni? Ọmọ ìlú Toko ni. A ti tó bí ọdún mélòó lẹ́ti báwo ló ṣe jẹ́ sí ẹ? Ìyàwó ẹ ni. Ṣé o fẹ́ ní ṣe lọ́kàn àbí ẹ kàn fúnra yín lóyún? A kàn fúnra lóyún. Ọmọ kélòó ló ti bí fún ẹ? Ọmọ alákọ̀ọ́kọ́ tó máa kọ́kọ́ bí fún ẹ nìyẹn. Báwo ló ṣe ṣẹlẹ̀ bolúwa àti ẹ ti pàdé báwo lẹ ṣe fẹ́ ra yín? Ọ́fíìsì wa náà ni a ti jọ pàdé. Ọ́fíìsì wo ń bẹ kí lẹ̀ ń ṣe lọ́fíìsì yẹn? Ọ́fíìsì ọ̀dọ̀ wa torí èrò máa ń pọ̀ torí ilé Òbè ilé tí bàbá Òbè wà ẹ̀gbẹ́ ilé Òbè ẹ lọ́fíìsì tí wá wà. Kí lẹ̀ ń ṣe lọ́fíìsì yẹn lèmi béèrè? Èrò máa ń pọ̀ bẹ́ẹ̀ ni àwọn èèyàn máa ń wá síbẹ̀. Iṣẹ́ wo lẹ̀ ń ṣe lọ́fíìsì yẹn? Iṣẹ́ Ifá là ń ṣe. Ok lẹ̀ ń ṣe lọ́fíìsì yẹn àwọn èèyàn máa wá ń ṣe ájò àbí níbẹ̀ ṣé òun wá ṣáájò ni ló fi mọ̀ ni àbí báwo ló ṣe mọ̀? Ọ̀rẹ́ wa ni mo fi mọ̀. Ọ̀rẹ́ ẹ̀ wo? Ọ̀rẹ́ Sofia. Sofia yẹn kọ́ bo nìyẹn wà? Sofia yẹn wà ní Toko. Ó wà ní Toko. Ok Sofia ló tẹ̀lé wá kí wọ́n tó wá bẹ̀rẹ̀ sí ní fẹ́. Ọmọ tá à ń sọ yìí ta ló lọ́mọ? Ṣé ọmọ tó ní ó kú? Ṣọmọ tó ló kú àbọ̀mọ tó dú lọ́rùn? Ọmọ tèmi ni. Ok ìwọ ló ní ọmọ. Báwo lọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan? Lọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ ní ìjọ Monday tí ó lọ yìí mo lọ sílé torí mi ò lọlé ní ìjọ Sunday mọ́jú ìjọ Monday yẹn mo lọ sí ilé ìjọ Monday torí mi ò fowó oúnjẹ lẹ̀ wọ́n á lọlé pé kí n lọ wẹ̀ pé tí n bá wẹ̀ tán má lè wá fún ọ lówó oúnjẹ á lè dáná pé má lè padà wálé wá jẹun. Ìgbà tí mo ṣáà wẹ̀ tán mo fún un lówó pé kó dáná lẹ̀ pé mo ń bọ̀ lé wá jẹun wọ́n á padà lọ sí ọ́fíìsì. Ìgbà tí mo lọ sí ọ́fíìsì wọ́n á gbàgbé nǹkan kan sórí ṣíà tó jẹ́ nínú iṣẹ́ tó jẹ́ nǹkan ìṣọ̀ra tó wà ní ara tèmi wọ́n á gbàgbé sí orí ṣíà nínú yàrá mọ́ọ̀mù. Ìgbà tí mo wá padà wá sí ilé wọ́n á mú nǹkan yẹn kó lórí ṣíà mo tọ́jú ẹ̀ sí ibi tí mo máa ń kó àwọn ẹrù mi sí. Ìgbà tí mo ṣáà lọ mo wá padà lọ sọ́fíìsì again mo wá jókòó sínú ọ́fíìsì ńbẹ̀ kò tó bí wákàtí kan kọ́kọ́ tiẹ̀ fẹ́ lù mí tó yẹ pé ojú mi kò jọ bíi pé bóyá mò ń rìn kò jọ bíi pé bóyá mi ò rìn tó pé kọ́kọ́ ń gùn mí bíi kí n ṣàdáràn bẹ́ẹ̀ ni nǹkan yẹn ṣe ń ṣe mí mo wá gbalé lọ pé tí má tiẹ̀ lọlé bóyá òun ti máa dáná tó kí nǹkan jẹun kí n lọ tún máa padà bọ̀ ní ọ́fíìsì padà torí ijọ́ Monday a kì í máa ń sábà ṣiṣẹ́ yàtọ̀ sí àlejò tó bá jẹ́yàn gidi la máa ń dá lóhùn torí ọ̀gá máa ń lọ sí mítìn ẹgbà mẹ́ta ọbàjọ́ máa dé láti aago 10 tó ti lè ó máa ń tó aago 4 5
nígbà náà. Ìgbà tí mo wá wọlé, nǹkan yẹn náà tún sì wà ní ara mi. Mo wá lọ mú ọ̀bẹ tí mo lọ rà ní ijọ́ tí mo lọ ra ẹran sínú ọmọ yẹn. Òun ni mo wá fi ọ̀bẹ mo fi rẹ́ ọmọ yẹn ní ọrùn. Ìgbà tí mo wá fi ọ̀bẹ rẹ́ ọmọ yẹn ní ọrùn tán, ojú mi ṣèṣe wá dà. Táìmù yẹn àyà mi wá ń já pé kọ́ má ka mi mọ́ nínú ilé níbí báyìí. Mo wá gba ọ̀nà ẹ̀yìnkùlé. Ìyàwó mi ń fọṣọ níta, ó ń ṣaṣọ lọ́wọ́. Mo wá gba ọ̀nà ẹ̀yìnkùlé yẹn, mo wá bá ọ̀nà ẹ̀yìnkùlé yẹn, mo wá sọ ọ̀bẹ yẹn nù sínú igbó. Mo wá dọ́gbọ́n gba ẹ̀yìn ọ̀dọ̀ wa yẹn, mo wá dọ́gbọ́n gba bẹ̀. Mo wá dọ́gbọ́n lọ já sí ẹ̀yìn ọ̀gá tó jẹ́ ọ̀gá sí mi náà, tí ò ṣe ẹni tó ń kọ́ mi iṣẹ́. Mo wá lọ sí ọ́fíìsì. Ìgbà tí mo wá lọ sí ọ́fíìsì yẹn, ọkàn mi ò balẹ̀ náà pẹ̀lú bí mo ṣe wọnú ọ́fíìsì, pé mo ṣáà mọ̀ pé wọ́n máa tó wá pè mí ní pé nǹkan báyìí ṣẹlẹ̀ nílé. Bí mo ṣe ń ro nǹkan yẹn lọ, òun ni wọ́n wá pè mí ní pé nǹkan kan ṣẹlẹ̀ nílé kí n máa sáré bọ̀. Àyà mi wá ń já, mo wá rò pé kí ni mo fẹ́ lọ sọ ní ilé. Bí tí bá sọ fún wọn pé nǹkan tí ó ṣẹlẹ̀ yìí kì í ṣe inú mi ni ó ti wá, kò sẹ́ni tí ó máa gbà mí gbọ́. Mo ṣáà lọ sílé. Ìgbà tí mo wá lọ sí ilé, mo ti bá àwọn èrò tó ti pọ̀ rẹpẹtẹ. Mo ti bá àwọn tí wọ́n máa ń sọ̀rọ̀ lórí rédíò, mo ti bá wọn bẹ̀. Mo ti bá àwọn ọlọ́pàá rẹpẹtẹ ń bẹ̀, àwọn ọlọ́pàá dàtán gbogbo wọn lóríṣiríṣi. Àwọn tó jẹ́ fìgìláńtè gan, ti bá gbogbo wọn ní oríṣiríṣi ń bẹ̀. Mo ṣáà wọlé. Bí mo ṣe wọlé, mo react bíi pé mi ò mọ nǹkan kan ní nǹkan yẹn. But ẹ̀rọ kan kò jẹ́ kí n lè ráyè dúró ní ibẹ̀. Mo ṣáà lo ọgbọ́n tí mo lè fi kúrò ní ibẹ̀ láti lè tẹ̀ kúrò ní àárín wọn. But àwọn ọlọ́pàá yẹn ṣáà suspect mi pé kí n ṣáà dúró, pé èmi ni bàbá ọmọ yìí. Mo wá ní wọ́n wá ní a jọ máa dé station ni. Wọ́n á ní pé kò sí wàhálà, ní pé nǹkan tó ṣẹlẹ̀ yìí pé kò ṣẹlẹ̀ ní agboolé wa níbí báyìí rí. Èmi náà dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ lóòótọ́. Ìgbà tí a ṣáà dé àdàtán níjọ́ yẹn gangan. Ìgbà tí a dé àdàtán, wọ́n ní ká lọ bá DPO ní òkè. Ìgbà tí mo dọ́dọ̀ DPO sọ pé iṣẹ́ wo ni mò ń ṣe. Wọ́n ní pé iṣẹ́ babaláwo. Wọ́n wá sọ pé ó send àwọn nǹkan kan sáwọn nísìnyí pé ṣé èmi ni. Mo wá ní bẹ́ẹ̀ ni, ní pé èmi ni. Wọ́n wá ṣáà bẹ̀rẹ̀ sí ní béèrè àwọn question kan lọ́wọ́ mi. Mo wá sọ pé kì í ṣe èmi ni mo pa o. Kì í ṣe èmi ni mo pa o. Èmi mo gbọ́dọ̀ purọ́, mo ṣì wà lórí irọ́ pé èmi kọ́ ni mo pa ọmọ yẹn. Wọ́n ṣáà ti sọ pé kò sí wàhálà. Wọ́n ṣáà ní pé kó lọ tì mí mọ́nú sẹ́ẹ̀lì. Wọ́n ṣáà lọ tì mí mọ́nú sẹ́ẹ̀lì. Ìgbà tí ẹni tó tún ṣọ̀gá DPO yẹn, daddy yẹn sanra báyìí, tó tún dé. Daddy yẹn náà wá dé, wọ́n wá ní kí wọ́n pè mí kó lọ mú mi jáde wá láti inú sẹ́ẹ̀lì jáde. Ní pé wọ́n fẹ́ rí ojú ọmọ yẹn. Ní pé àwọn náà rí nǹkan kan nísìnyí. Mo ṣáà wá mú mi jáde nínú sẹ́ẹ̀lì. Mo ṣáà lọ bá wọn. Ìgbà tí mo wá lọ bá wọn yẹn, wọ́n wá sọ pé kí ni mo mọ̀ pa nǹkan tí ó ṣẹlẹ̀ yìí. Mo wá sọ fún wọn pé mi ò mọ nǹkan kan pa ẹ̀. Wípé wọ́n kàn wá pè mí náà ní ọ́fíìsì. Òun ni o. Mo ṣáà purọ́ fún wọn bẹ́ẹ̀. Ìgbà tí mo purọ́ fún wọn, DPO yẹn wá sọ wípé àṣẹ ti wá láti òkè. Wípé àwọn máa dá sí ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí. Ní pé kó lọ fi mí sínú sẹ́ẹ̀lì. Mo ṣáà wà nínú sẹ́ẹ̀lì láti ijọ́ Monday yẹn di àná. Mi ò kúrò nínú sẹ́ẹ̀lì náà mọ́ láti ijọ́ tí nǹkan yẹn ti ṣẹlẹ̀. Ìgbà tó di ìjẹta, ìgbà tí mo wà nínú sẹ́ẹ̀lì tó gbé oúnjẹ wá fún mi, mi ò lè jẹ oúnjẹ yẹn. Wọn ò mọ nǹkan tí mo wò tí mi ò ṣe jẹ oúnjẹ yẹn. Àwọn ọlọ́pàá dẹ̀ wá bá mi nínú sẹ́ẹ̀lì pé kó tún wá mú mi jáde padà, pé wọ́n tún fẹ́ gbọ́rọ̀ ní
wọ́n tún fẹ́ gbọ́rọ̀ ní ẹnu wọn á ní pé kò sí wàhálà ṣáà tún sọ̀rọ̀ tí kọ́ba máa tún fura sí ní pé èmi ni mo ṣe nǹkan yẹn mo wá ní ẹ wá ń jẹ́ ẹ̀rí ọkàn pé tí n bá jẹ́wọ́ ó jẹ́ ẹ̀rí ọkàn fún pé mi kò yé mi bí mo ṣe pa gan kò yé mi bí mo ṣe sọ bẹ́ẹ̀ ni ìgbà tó wá di àárọ̀ àná mo wá ṣàgbà géètì àwọn ọlọ́pàá ẹ̀ pé kọ́ọ̀tì ẹ̀ wà yẹ àwọn àpẹ ọlọ́pàá ẹ̀ ní gold àti ìkejì wọn tó wà ládàtún wọn ẹ̀ lọ́ọ́ àtẹ́ǹdì sí gbogbo ẹjọ́ tó wà ní ilẹ̀ yìí mo wá sọ fún o wá pe gold yẹn mo pe gold ìkejì wọn mo kọ́kọ́ pè ìkejì ẹ̀ mo wá sọ fún ní pé báyìí ni ìkan ìṣeré wa ní kí ló dé tí mo rí ikú ọ̀fọ̀ wọn ní àtijọ́ yìí tó yẹ kí n ti sọ fún àwọn ti pẹ́ kọ́ ti mọ ìgbésẹ̀ tí wọ́n máa gbé sí pé táìmù tí mo ṣe wá fẹ́ sọ̀rọ̀ yìí wípé ó ti cast gan wípé kò sẹ́nìbọ̀dì tí ò ti rí wọn á ní pé kọ́ má bínú lọ́ọ́ lọ sọ fún gold lápẹ́ngbà tó sọ fún gold ọ̀rọ̀ ẹ̀ fi dọ́dọ̀ DPO lókè mo dà àti ìgbà ẹnu dẹ̀ tí ń bẹ̀ tí mo ti bẹ ogun wọn. inú kí ló gbé ẹ̀jẹ̀ ọmọ yẹn sí nítorí ẹnìkan ni wọ́n ní ó rí ẹ inú kí ló fi sí ṣé inú kí ni àbínú gbà àbínú kí nìyẹn. mi ò gbé ẹ̀jẹ̀ ọmọ kankan sínú kí mi gbọ́ nǹkan tó sọ̀rọ̀. mi ò gbé ẹ̀jẹ̀ ọmọ kankan sínú kí. báwo ló ṣe wá ṣe ẹ̀jẹ̀ tó jáde lára ọmọ yẹn. torí mi ò gbé ẹ̀jẹ̀ ọmọ kankan sínú kí èmi tí mo pa gan mi mọ̀ pé mo pa lórí ìgbà tó pè mí gan mo tún mọ̀ pé ẹ̀jẹ̀ ẹ pọ̀ tó yẹ mi ì gbé ẹ̀jẹ̀ ọkàn sínú kí. ìgbà tó fẹ́ dún ọmọ yẹn lọ́rùn ṣé o fọwọ́ bò lójú báwo ló ṣe ṣe gangan. ó sùn ni ojú oorun ni mo ti bá ni mo fi pa lọ́dọ̀ òpùrọ́ mi lè sọ pé báyìí. ìyàwó ẹ̀ tó ń sọ yìí bẹ́ẹ̀ni ó ní àdúgbò kan náà lẹ́jọ́ ń gbé tẹ́lẹ̀ olótẹ̀lé ọ̀rẹ́ ẹ̀ wá ṣiṣẹ́ níbi tí wọ́n ti ń kọ́ṣẹ́. ọ̀rẹ́ ẹ̀ yẹn ó jẹ́ ẹni tó fámìlì mọ́ dádì wa tó fámìlì mọ́ ọ̀gá tèmi kọ́ṣẹ́ ní. ṣé ọ̀gá tó kọ ẹ níṣẹ́ ló ń pè ní dádì yín. ok. ó fámìlì mọ́ ọ̀gá tí ó mú kọ́ṣẹ́ ní ọ̀dọ̀ ẹ̀ tóun bá ti wá ṣeré òun ló fi ráyè mú ọmọ ẹ̀dá tó bá fẹ́ wá ṣeré lọ́fíìsì wa òun ló fi ráyè mú ọmọ ẹ̀dá ní èmi àti ẹ̀ fi jọ mọ́ra. ok iṣẹ́ wo lìwọ́ mọ̀ tó jẹ́ wípé tí wọ́n bá ń ṣe wọ́n máa ń fi orú àwọn nǹkan mọ̀ kókó ṣe bẹ́yẹn tó jẹ́ eléyìí tó wọ́kọ́. èmi ò kọ́ṣẹ́ kíṣẹ́ bẹ̀rẹ̀ lájọ́ tí mo dẹ̀ ti wá di babaláwo tí mo ti ń lo ọdún kẹjọ mi ì ṣiṣẹ́ rí kí n lo pàtì mi ì lo pàtì rí débi tí màá lo ẹ̀jẹ̀ mi ẹjọ́ tí mo ti wá ń diṣẹ́ babaláwo. dóná kí ni ìyàtọ̀ babaláwo àti ifá torí ọ̀rọ̀ yẹn ti ń dàpọ̀ ó sọ pé dáàdi ẹ ní babaláwo. irọ́ babaláwo àti ifá ìkọ̀ọ̀kan náà ni. ok oníṣègùn ọ̀tọ̀ lọ́hún. ok ta ni dáàdi ẹ ṣé oníṣègùn ni dáàdi àbí babaláwo. oníṣègùn ni dáàdi mi ọ̀dẹ̀ ti kú. ok ní kékeré ńgbà tó. oníṣègùn ni dáàdi titi ẹ babaláwo ni onífá àbí. ok èwo ni wọ́n ń kọ́ nínú gbogbo ẹ̀ ṣé ìṣègùn ló ń kọ́ ni àbí babaláwo ló ń kọ́ babaláwo yẹn náà ni ó ní ṣe pẹ̀lú ifá àbí ok òun ló ń sọ wípé láti ọdún kẹjọ tó o ti ń kọ́ṣẹ́ yẹn o ò ṣerú nǹkan tó ní ṣe pẹ̀lú pàtì èèyàn ẹ kí ló wá rò débi pé ọmọ tó jẹ́ ọmọ tiẹ̀ ṣé o gbọ́ pé bóyá àwọn kọ́ ló lọ́mọ ni àbí jẹ́wọ́ kí ló ṣẹlẹ̀ gangan torí wọ́n ní o lè níjàgbà lójú kó má ṣe ní kó o lè níjàgbà kó má ṣe lójú fìrí nǹkan kan wà ní ọ̀rọ̀ yẹn tó o ti sọ. ara èèyàn kankan kò bá mi dùn pé mi kọ́ mo lọ́mọ. kí ló wá ṣẹlẹ̀. mi gan mi ò lè sọ pé bóyá báyìí ló ṣe ṣẹlẹ̀ mi ò lè sọ pé báyìí ló ṣe ṣẹlẹ̀. bó ni mọ́mì ẹ wà. mẹ́mi wà ní kòkò but ó ti máa wà ní àdátán báyìí ṣọ́ba dẹ̀ ti lè wà ní ìtàǹbì báyìí torí wọn lè mọ̀ pé bí báyìí ni mo wà. iṣẹ́ wo ni mọ́mì ẹ ń ṣe. èso ni mọ́mì ń tà. èso ni mọ́mì ẹ ń tà. bẹ́ẹ̀ni. ok ọdún kẹjọ tí wọ́n ti ń ṣe iṣẹ́ onífá àbí tí a tún lè pè ní babaláwo yìí àbí ok ibo ni bàbá ẹ wà láti ọdún yẹn. ṣé láti ọdún yẹn. ṣé dáadé ló mú ẹ lọ kọ́ṣẹ́ ifá ni àbí báwo. èmi mo decide nínú ara mi pé iṣẹ́ tí mo fẹ́ kọ́ ni. ok dáàdì mi dẹ̀ ti kú. ṣé dáadé ti kú kó tó bẹ̀rẹ̀ sí ní kọ́ àbí ńgbà tó nǹkan lọ́wọ́ dáadé ẹ kú. dáàdì mi ti kú kó tó bẹ̀rẹ̀ sí ní kọ́. kó tó bẹ̀rẹ̀ sí ní kọ́ nǹkan tó ń tọ́ láti sọ pé dáadé ti kú ní ọdún 8 sẹ́yìn tí o ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ yìí
ta ló wá mú ẹ lọ síbẹ̀? Wọ́n èmi náà lọ mú mi. Wọ́n mú ẹ lọ sọ́dọ̀ ẹni tó ń kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀ báyìí. Nígbà tí ẹni tó ń kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀ tó dé àtàwọn àgbààgbà ládùúgbò tí wọ́n ń bi ẹ́ pé báwo lọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀, kí ló dé tó sọ̀rọ̀ fún wọn? Ìgbà tí ọ̀rẹ́ tí èmi sá kúrò ní ibi tí mo sá lọ sí ọ́fíìsì. Ó dọ̀ jẹ́ kọ̀rọ̀ yẹn yé mi dáadáa. Mọ́mì ẹ ló mú ẹ lọ kọ́ iṣẹ́ ifá ìyá àbí? Ó dẹ̀ ti tó ọdún 8 tó ti wà nídìí ẹ̀. Mọ́mì ẹ ló mọ bàbá tí wọ́n kọ́ṣẹ́ yẹn àrí. Ìbéèrè mi ni pé nígbà tí àwọn bàbá yẹn dé, tó dé ọ̀pọ̀lọpọ̀ ìfọ̀rọ̀wérọ̀ ló ti wáyé ṣóyí ẹ, nígbà tí àwọn bàbá yẹn dé sádùúgbò ńjọ́ náà tí wọ́n ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ pé ń gbọ́ báwo ló ṣe kí ló tó jẹ́wọ́ fún wọn. Ìgbà tí èmi máa fi lọ tó fi wá pè mí, tí máa fi lọ tí máa fi délé, tí mo ti bá sọ̀rọ̀ sókè díẹ̀ sí. Tí mo ti bá àwọn tí wọ́n máa ń sọ̀rọ̀ lórí rédíò, tí mo ti bá gbogbo wọn bẹ̀. Ìbẹ̀rù yẹn kò lè jẹ́ kí n sọ̀rọ̀ ńgbà tó ní kí n wá sọ̀rọ̀. Ohun tó yẹ kí n jẹ́wọ́ fún wọn ni. Ìyàwó ẹ̀ ńkọ́ bó ló wà báyìí? Ó lè jẹ́ pọ́ tí màá wà nísàlẹ̀ bọ̀ tí wọ́n lè mọ bí tí mo wà. Ìyàwó ẹ̀ àbí? Bẹ́ẹ̀ni, àwọn àti mọ́ ẹ̀. Ìwà tó wù yìí kí ló rò pé ó ṣẹlẹ̀? Gẹ́gẹ́ bí iṣẹ́ tó ń ṣe o àbí gẹ́gẹ́ bí ó ṣe yí ẹ sí òye nǹkan tó ṣẹlẹ̀ ṣe yí ẹ sí, kí ló rò pé ó ṣẹlẹ̀? Lọ́la gẹ́gẹ́ bí iṣẹ́ tí mò ń ṣe, ó fi hàn sí mi pé kò ṣàṣìyàn àbí kéèyàn ṣe tán kó tó mọ̀. Àwọn iṣẹ́ ìṣọ́ra ìyájọ́ oríṣiríṣi olùwọ̀n ń ṣe fún ẹ, because nínú ìgbà tó mo ṣàkíyèsí pé ìgbà tó fẹ́ jókòó lẹ́ẹ̀kan ó ṣe nǹkan kan sórí àga yẹn nígbà tó fẹ́ jókòó sí o ò lè mọ̀ kémi rẹ̀ bọ̀ mo rí o ṣe nǹkan kan sórí àga yẹn nígbà tó fẹ́ jókòó sórí pé mo rí ẹ ní àkọ́kọ́ ó wá sọ nǹkan kan lẹ́ẹ̀kejì pé àwọn nǹkan wà tó ń di sára o kó wọn sílẹ̀ o gbàgbé sílé òyìn ló padà lọ mú o tún sọ wípé o ò súnlé. Níjọ́ Sunday ń bo lo sùn. Ọ́fíìsì ni mo sùn lórí tí a bá ti ní àlejò tó bá ti pọ̀, tíṣẹ́ bá ti pọ̀ bẹ́ẹ̀ nínú àwa tá a wà ní ọ́fíìsì wa àṣìwọ́ tó jẹ́ ọmọọṣẹ́ àṣìwọ́ bí àbí 15. Èmi dẹ̀ ni ọ̀gá gbogbo wọn. Àwọn tó dẹ̀ wà ń bẹ̀ jẹ́ pé mo lè sọ pé kọ́ lọ dá àlejò lóhùn wọn ò ju bí àbí 3, 4. Láwọn tó ti mọṣẹ́ díẹ̀. Dáadáa. Bá dẹ̀ ní pé kí n ti àwọn ọmọ kéékèèké sí díẹ̀ àwọn àlejò lè máa lọ kọ̀ǹpléènì fọ́gà. Ọ̀pọ̀ tó fà á nìyẹn tẹ́ pé tá a bá ti níṣẹ́ tó pọ̀ mi máa fẹ́ lọlé bí ká lè parí iṣẹ́ ẹ̀ tán bá dẹ̀ dijọ́ kejì a lè máa lọ sílé. Yẹn ló jẹ́ kó sùn sí ọ́fíìsì. Ó yá nǹkan tó ṣe kó tó jókòó sórí iṣẹ́ yẹn kí ni ìtumọ̀ ẹ̀? Kò ní mínì ó wà fún gbogbo yìí kò ní mínì. Rárá o lè ní pè ní mínì ó yẹ kó mọ̀ pé báwo lèmi ṣe mọ̀ pé ṣe nǹkan yẹn ń sìn. Nínú nǹkan pé tá a bá lọ patí náà fún gbogbo èèyàn kì í ṣe fún èèyàn kan. Ṣíṣe yẹn ti wà lọ́wọ́ ẹ tẹ́lẹ̀ ni. Kò lè sí lọ́wọ́ mi. Báwo lè ṣe wá ṣe ní ìṣẹ́lẹ̀ mo rí ẹ ó mọ̀ pé mo rí ẹ. Ó lè wà lára náà. Jíjẹ èèyàn lè dé patí pé ó wá yàn nǹkan lẹ́sìn oríṣiríṣi. Téèyàn. Nípa lè kó òun jókòó lẹ́ẹ̀dẹ̀ létí kò sí tó ṣe òun. Ẹni tó dẹ̀ ṣiṣẹ́ a máa retí rìsọ́ọ̀tì rẹ̀ ní rìsọ́ọ̀tì ọ̀kan. So ó ṣe pé èyí tó ṣe ẹni ìsìn iṣẹ́ yẹn ti wà lára tẹ́lẹ̀ òṣù èèyàn kàn ṣe bó ṣe ṣe lẹ́ẹ̀kan yẹn àbí. Mo kàn lè ṣe báyìí àkọ́kọ́ wò. Nǹkan tó ṣẹlẹ̀ yìí kí ló fẹ́ kí ìjọba ṣe fún ẹ? Ọdún mo fẹ́ kí ìjọba ṣe fún mi pé kó ṣe bí àánúwò mi ọ̀pọ̀lọpọ̀ èèyàn kọ́ ló máa. Ṣùgbọ́n jẹ́ kí n béèrè kankan lọ́wọ́ ẹ̀ tí ìwádìí bá wá jẹ́ kó yé wa wípé torí wọ́n sọ wípé ẹ̀jẹ̀ ọmọ yẹn pé wọ́n ṣe sínú kankan ni pé bí ìyàwó ẹ̀ ṣe pé òun ò gbójú ẹ̀ òun sá lọ léè tó túmọ̀ sí wípé tó wà lọ́wọ́ ẹ̀ fẹ́ mi ò sí ń bẹ Ọlọ́run foríjì o bóyá pẹ̀lú èròǹgbà pé nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ yẹn o fẹ́ sáré gbé síbì kan kó lè tiẹ̀ para mọ́ná kí ló dé tí ìyàwó ẹ̀ lòun ń pè ẹ́ tó dúró. Ìgbà tí ìyàwó mi sọ pé òun pè mí tí mi ò dúró yẹ òun nígbà tí àwọn èrò pọ̀ táwọn èèyàn ò dẹ̀ fẹ́ jẹ́ kí n dúró kí n wọnú ilé láti lè wo ọmọ yẹn ní orí bẹ́ẹ̀dì ní tó fà á nìyẹn kì í dẹ́ ṣèmi nìkan ni mò ń dá lọ àwa bíi 3 sí 4 òun ló ń fà mí pé kí n kó lẹ́nu nà ní pé kí n má fojú rí ọmọ yẹn. So yẹn ló jẹ́ kó má dúró àbí? Bẹ́ẹ̀ni.
ojú wo ló rò pé ìyàwó ẹ fẹ́ fi máa wù ẹ́ àbí káládùúgbò fẹ́ fi wù ẹ́ nísìn? náà ni ẹ́ òun náà lèmi náà wò láti àtijọ́ tí ìṣẹ̀lẹ̀ ẹ ti ṣẹlẹ̀ lórí gbogbo èèyàn kọ́ ló máa mọ̀ pé nǹkan tí mo ṣe yẹn wọ́n máa wò bóyá mo dìídì ṣe ni àbí pé bóyá sọ̀rọ̀ sókè. bóyá mo lo ọmọ ẹ̀ mi ò lo ọmọ látijọ́ tí mo ti débi iṣẹ́ bá mi ì ṣe nǹkan tó jọ bẹ́ẹ̀ rí. Ta ló ṣèkó mọ ọmọ tá à ń sọ yìí? èmi náà ni mo ṣe kú mọ́ Orúkọ wo lẹ sọ? Fákóredé. Kí lorúkọ ẹlẹ́ẹ̀kan sí? Michael Fágbéga, Ọmọ ọdún 23 years, ìlú wo? Ọmọ olúbo? ọmọ Jẹ̀mọ̀. Jẹ́mọ̀. bẹ́ẹ̀ Jẹ́mọ̀ Jẹ̀mọ̀ Alápẹ̀ alápẹ̀ ni. Kí ni ìyàtọ̀ Jẹmọ Alápẹ̀ àti Jẹmọ Àgbádùn? tó yàtọ̀ tọ̀. Ó yàtọ̀ tó. Okay.